ẹ̀yin ará lé gbogbo lálàkókò mo fẹ́ jogún mo fẹ́ jọgbọ̀n mo fẹ́ kọ́lé alájà 6 mo fẹ́ fi ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ṣẹ̀ṣẹ̀ rìn ilé ayé asán ilé ayé ẹsẹ̀ bàtà 6 bẹ́ẹ̀ ni bó bá jẹ́ ire la mọ̀ ṣe bó bá jẹ́ dàkejì ẹ̀ náà ni ọlọ́run ọba ń wò wá àkọsílẹ̀ dẹ̀ ń dúró de gbogbo wa eléyìí ni mo fi kí yín káàbọ̀ sí ó wà bẹ̀ tọ̀sẹ̀ yìí èyí tá à ń ṣe nílùú Èkìtì ìyẹn ìsìnkú ti màmá wa late Mrs Victoria Adébáyọ̀ bẹ́ẹ̀ ni ẹ ká lọ wo bí ayẹyẹ ìsìnkú màmá yìí tí àwọn alàgbà ti wà níbí náà ti wà níkàlẹ̀ báyìí tí wọ́n tẹ̀ ṣe máa ṣe kí ni bí wọ́n ṣe máa ṣe gbogbo ìsìnkú yẹn ẹ máa bá mi kalẹ̀ ẹ̀yin ará lé. ara ohun ẹ̀jẹ̀ ìjogún ìjọba ọlọ́run bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ìjogún ìbàjẹ́ díẹ̀sí ohun ìjìnlẹ̀ ní ìsọfún yín gbogbo wa yóò sùn gbogbo wa ní àwọn pàlàdà lọ́gán ní ìṣẹ́jú níta ìgbẹ́yìn lórí ìpè yóò dùn a sì jí àwọn ìdíje bí àìbàjẹ́. a ó kó àwọn ènìyàn 3 péré ní ààyè ọ̀kan láti ọ̀dọ̀ àwọn ẹbí ọ̀kan láti àdọ̀ àwọn ọmọ àti nínú ìjọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé rere tí màmá gbé. Nígbà tí mo wà ní kékeré màmá ló gbà mí tí kò jẹ́ kí n kú nítorí àǹtí mi kan ló mú mi yà sí Abẹ́òkúta nígbà tí mò ń lọ Èkó. Ìgbà yẹn kò sí communication network bíi ti sí so àwọn ẹbí mi ní ọ̀tún náà tilẹ̀ mọ́ bí tí mo wà. Ìgbà yẹn mo jẹ́ ọmọ ọdún 10 so ìgbà tí kọ́pọ̀ mọ ibi tí mo wà ó ti lọ bí oṣù 4 wọ́n ti mú mi yà sí Abẹ́òkúta gbogbo wa tá bá mọ ìta ọ̀sìn àwọn tó wá láti Abẹ́òkúta ẹsẹ̀ ni mo máa ń fi rìn lọ sí Láfẹ́ wá lọ ṣe iṣẹ́ àgbàṣe. So ọjọ́ kan nígbà tí Ọlọ́run máa gbọ́ àdúrà mi lọ́jọ́ kan wọ́n wá rán mi lọ sọ́dọ̀ màmá tó kú yìí mi ò tí ì bá wọn pàdé rí tẹ́lẹ̀ àǹtí mi yẹn ní kí n lọ sọ́dọ̀ wọn ní gáràjì Ayétòrò. So ìgbà tí mo wá débẹ̀ bí màmá ṣe rí mi náà ní kèé sọ màǹtí dé lóore mo wá ní èmi ní ma kéèsì ọ̀dà báyìí àfọwọ́ á ní pé Èkó náà ní kán mú mi lọ Abẹ́òkúta náà mú mi yà sí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ fún mi yẹn because mo ti ní kwashiorkor due to malnutrition. So nípa tí mo ṣe sábà ṣe ìjẹ́rìí ni pé ọ̀sẹ̀ kejì òun ni wọ́n ṣẹ̀ mọ ibi tí mo wà lọ́tún wọ́n ṣe wá mú mi nìyẹn tó mo lose ọdún kan ṣùgbọ́n tí ò bá ṣe títí wọn bóyá ibẹ̀ ni mi ìbá kú sí. So nítorí náà ni mo ṣe wá jẹ́rìí mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run á dáhùn ọ̀rọ̀ wọn sí lórúkọ Jésù. Màmá kò sí ní ìrìnàgbé wọn láéláé torí wọ́n jẹ́ ẹni tó kọ̀yàn mọ́ra. Màmá kó gbogbo ẹbí mọ́ra kò mọ ìkan yàtọ̀ kò mọ̀ pé ní ọmọ ẹnìkan ní kò mọ̀ pé ní ọmọ ẹnìkan ní. Tí màmá bá wálé bẹ́ẹ̀ni tí mo sùn lè bí àti màmá ti bá jọ sùn. April tí màmá ìwálé last àjọsùn orí bẹ́ẹ̀ni kí ni kò lóun ti nílé sí nìkan ọ̀dọ̀ àjọsùn gbogbo ẹ̀. Màmá òun mi nígbà tí ìdààmú bá mi tí ìṣòro dé bá mi lórí ọmọ bí mo ṣe kúrò lákùrẹ́ màmá ló wá mú mi látàkùrẹ́ ló tún mú mi lọ sí Abẹ́òkúta
mo mójú ọdún tí mo lò lọ́dọ̀ màmá lọ́dún ní Abẹ́òkúta màmá ò kì í ṣe ikú màmá. èyí ti lẹ́ ẹ̀yìn lẹ́ ìgbàwé mi pè mí ní ha dídá ọ̀kọ̀ọ̀kan náà láì ọjà sọ̀hún. Bá ti bẹ̀rẹ̀ sí múra báyìí ṣe pàdé gbogbo wọn yẹ kí mi ṣe ní kẹ̀rẹ́ ayè ṣe bẹ̀tù ní pẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní àdìbí láyà àlàáfíà. Ní 1966 wùlà àti ìtumọ̀ra pẹ́kí lókè bọ́là. Gbogbo èèyàn ọmọ wẹ́rẹ́ ń kẹsàn-án lẹ́ mọ̀ mí nínú yàn. Gbogbo èèyàn ọmọ nìyí. Ìlú Ghana. 1962. Àjọ ẹgbẹ́ nínú léde lọ́dọ̀ ọtí lálẹ́yìn àti ẹgbẹ́ mi gbọ̀dá Kẹ́lẹ̀ Adébáyọ̀. Náà kí ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé nínú ẹni tí ó ní sùúrù láyé ìyá yẹn jẹ́ kan. Ní òní tó lè fi sẹ́ kí ló bí àbí kẹ́rẹ̀ ní ebi wọ́n ti ṣe bẹ́ẹ̀ mọ́ ọ́ ọkẹ́kùlọ̀ ti ṣe bẹ́ẹ̀ ọkẹ́kùlọ̀ ti ṣe ní kọ́nà tí ìrò mo gbàdúrà lálẹ́ yìí níyà ìtì lọ Olódùmarè ti ní ìkọ̀wé ilé ìkọ̀wé fún olè onídìí àgbélébù wípé ní lóde àpàdé òní paradíṣe éègbè yẹn pàdé òní paradíṣe Olúwa gbogbo yìí ṣe o. Mo dúpẹ́ fún ohun mèremère tí Ọlọ́run gbé ṣe nínú ayé màmá. Though Mama is gone, but forever is going to be in our heart. Èyí tíkẹ́tíkẹ́ níbo ni ká ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Ṣé nígbà tí Papa fi wá sílẹ̀ tó lọ ni? For the past 25 years, she stood by us to take care of us. She said, wherever you guys want to go in life, I will stand by you. Ó dúró tì wá láti lọ ilé ẹ̀kọ́. Ó fún wa ní ọgbọ́n àti òye ní táǹtà ní èdè. Ṣé kí n bẹ̀rẹ̀ láti oore tí ìyá ṣe tọ́lọ̀ ń ṣe tú ìyá mi ni láti orí ọmọ kìíní èyí Bọ́lá Ọlọ́run gbé ga níbi iṣẹ́ tiẹ̀ oníyanjú. Also the second born also lived very wealthy life. She lived in Brazil. She's doing very great. It's doing marvelous. Do you want to talk about the third born? Ọlọ́run gbé ṣe nínú ayé tiẹ̀ náà. True mama náà ni. All the children are doing wonderfully. But ẹ̀ka dúpẹ́ fún àsìkò yìí. Bí màmá lọ sùn nínú Olúwa ni kò yẹ kó wọ́n kú. Màmá tún mọ Ọlọ́run. Wọ́n mọ Ọlọ́run. Wọ́n mọ Ọlọ́run. Torí ẹ̀ ni mo ṣe nígbàgbọ́ pé lọ́jọ́ kẹyìn àṣìtún máa ríra. Tí ẹ bá wo oníwàásù orí kìíní Ecclesiastes chapter 1 ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ọ̀rọ̀ oníwàásù ọmọ Dáfídì tí ó jọba ní Jerúsálẹ́mù. Gbogbo wa la mọ̀ wípé ọmọ Dáfídì àkọ́kọ́ tó jọba ní Jerúsálẹ́mù ní ta ni o? Sólómọ́nì. Ó jẹ́ ọba tó lókìkí. Ó jẹ́ ọba tó jẹ ayé débi tó ń jẹ ayé dé. Mo ti láǹfààní láti sọ kíní nírú ètò báyìí. Mi ò mọ nǹkan tẹ́nìkan ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe láyé tá a wà yìí tí ò sí rí lábẹ́ oòrùn. Fún àpẹẹrẹ tí a bá ka oníwàásù yìí síwájú sí i, ọba Sólómọ́nì jẹ ayé débi pé ó ní ohunkóhun tí ojú òun bá ti rí tọkàn bá ṣàtifẹ́ àṣẹ́gun. Bó ṣe obìnrin ni kó máa lọ ní. Ohunkóhun tó bá fẹ́ òun rí. Ó jẹ ayé débi pé ayé ò nítumọ̀ mọ́. Ó wá wòye ó ní asán lórí asán gbogbo rẹ̀ kí ni o asán. Ṣùgbọ́n èèyàn ọmọ Ọlọ́run tí ìgbé ayé wa kó má bàa ní àbámọ̀.
òun la ṣe ń sọ pé ta ni ikú kàn. Ikú tá à ń sọ yìí a kàn ń bẹ̀rù ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ bàtà kàn. Àdúrà wa ni pé ká fara lò lóko ọdún yìí kò sẹ́ni tó mọ̀ bóyá òun máa dọ̀la. Ṣùgbọ́n àdúrà mi ni pé àní kúkú òjijì. Màá wá bẹ̀ wá níwọ̀n bàtà yẹ pé a ò mọ ẹni tí ikú kàn. Níwọ̀n bàtà dẹ̀ mọ̀ wípé ayé tá a wà yìí asán lórí asán kí ni o? Asán ni. Kí ni ìpèníjà tí ọba Sólómọ́nì fún wa nígbà tó parí gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó wo gbogbo àrísá ayé yìí pé gbogbo ẹ̀ kò nítumọ̀. Oníwàásù orí 12 orí tí ó parí ìwé yìí ẹsẹ̀ ìkíní ó ní rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí ní ọjọ́ ìwé rẹ nígbà tí ọjọ́ ibi kò tí ì dé àti tí ọdún kò tí ì súnmọ́ etílé nígbà tí ìwọ ò wí pé èmi kò ní inú dídùn nínú wọn tí Olúwa kó ṣàánú fún wa. Ènìyàn ló máa ń lọ ẹ̀yàn Ọlọ́run kò lè ibìkan ẹ ò kúrò lórí ìtẹ́. Màmá ti sùn lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yàn Ọlọ́run Emmanuel wà fún wa. Àwọn ọmọ yín wọ̀nyí dọwọ́ ẹ̀yàn Ọlọ́run bàbá ìṣù ẹ má jò dẹ́rù bà wọ́n ẹ má jò ká àwọn nìkan ẹ ràn wọ́n lọ́wọ́ láti lè sọ̀tàn ayọ̀ ẹ má jọ kábàámọ̀ lórí ètò yìí. Olólùfẹ́ wa lótìtọ́ àti lódodo gbogbo ala máa kú tàdé mọ ọjọ́ àti àkókò àmọ́ ẹ jẹ́ ká máa ṣe dáadáa tó pé kí ni dáadáa ló pé Wékìbí màmá kò ju báyìí náà lọ ẹni ní day 1 tó bá di day 2 ìyẹn ọ̀la la máa ṣe àṣekágbá ìsìnkú màmá ìyẹn final burial bẹ́ẹ̀ náà ni Àyùbá tún máa kọrin fún wa ìyẹn níbi tá a ti máa ṣe gbogbo jíjẹ gbogbo àríyá gbogbo mímu bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìgbáládùn tó plenty tó rẹpẹtẹ òun náà lè máa jẹ lọ́la ẹ kú ojú lọ́nà. Ẹni tó kú tó wá fọmọ rere sílẹ̀ sáyé ló yẹ ká kíkú oríire. Torí pé wọn ò kú àkúrú bí iṣu ni. Màsùn olùfẹ́ kó sì bá sí ní. Orí ìyá olùgbàlà rẹ̀. Afẹ́ ọ̀ṣùgbọ́n Jésù fẹ́ ojú. Súnlé súnlé súnlé. A ó pàdé létí odò. Tẹ̀sẹ̀ àgẹ́lì ti tẹ̀. Jọmọ gara bí kírísítálì. Lẹ́bà ọ̀dọ̀ olùgbàlà. Ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ pẹ́, ní ojú rere rẹ̀ ní ìyè gbé wà. Bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Amen. Sọ pé ẹni tí a bí nípa ti ara dandan ni kí ó sùn ní ọjọ́ kan. Ìránṣẹ́ rẹ ti parí iṣẹ́ kò sí wàásù tá a ṣe tó lè gbọ́. Fún àwọn ọmọ wọ̀nyí nìkan ló kù kan gbọ́. Ti parí wípé obìnrin yóò dúró ṣinṣin nínú Ọlọ́run bí òní wá síbi ìsìnkú rẹ̀. Torí náà lẹ́ni Olódùmarè dúró níwájú rẹ̀ kí níwájú àwọn ọmọ wọ̀nyí láti ṣe ìkẹ́rì. Ẹni kọ̀ọ̀kan wọn ó ṣì mú o. Lẹ́ẹ̀kan sí tù wá nínú. Ojú mi rà kàlágbà o. Àìní ojú mi rà ọmọdé o, ojú mi rà kàlágbà o. Màmá rí àròdò alẹ̀ ojú mi ròde o. Ní ojú mi rà ọmọdé, ojú mi rà kàlágbà o. Ẹlẹ́tì
àyàn ìnísà àti láàrú ọ̀hárárọ̀ mi dídó tẹ dó tiwa ọlọ́run á dó tẹ̀yìn náà o. a kí gbogbo àwọn àlejò wa láti gbogbo ibi tí wọ́n ti wá pàápàá jùlọ a kí Òòrè Ọ̀tún àtàwọn olórí ẹ̀ méjì tán rán sí wa kó wá bá wa ṣe àtẹ̀yìndé ìyá wa. a kí apàlùfọ̀n ti ilẹ̀ àìsẹ̀gbá òun náà rán olórí ẹ̀ ti wí láti wá bá wa ṣe àtẹ̀yìndé ìyá wa. Màmá Fúnkẹ́ Akínyé o. A kí gbogbo àwọn àna wa gbogbo àwọn tó fẹ́ ọmọ lọ́wọ́ màmá àtàwọn tí màmá fẹ́ ọmọ lọ́wọ́ wọn gbogbo yín la kí tẹ́ tilétilé dìde wá bí láti wá yẹ wá sí láti wá yẹ màmá sí fún ọjọ́ ìkẹyìn ẹ̀. Honorable Olówó Akínyé o àtàwọn tí ẹ kó wá láti kó. Mr. Níyì láti Ẹ̀rínmòpé ọmọ Mòpé náà lọ́ọ̀rẹ́ ìwé ìbẹ̀rẹ̀ kan náà jọ wá. Ẹ wà pẹ̀lú wa ìfiwá sílẹ̀ ìlú àkàìgbà ọpẹ́ ẹ wa. A ti ṣe gbogbo tó ní àkókò yìí. Àyè sì ń bẹ síbẹ̀ àyè tí wọ́n jẹ́ kó sí sílẹ̀ fẹ́nikẹ́ni wa. Ní àkókò yìí, àwọn ọmọ rẹ̀ wọ́n ń jó wọ́n ń yọ̀. Ayọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n jẹ́ kó pàdé ìbànújẹ́. Ọmọ rẹ̀ wá láti bá àpò wọn fún ẹ̀yìn Ọlọ́run lẹ́dàá. Bàbá aláàánú jùlọ Olúwa ká fi ìbò fún rọ́ọ̀mù rẹ̀ Olúwa. Ọlọ́run láì ṣe nípasẹ̀ olùgbàlà Ọlọ́run wa ti jẹ́ èmi ni ilé ayọ̀ ilé ayọ̀ ilé ayọ̀ lọ́run bàbá jẹ́ mi débẹ̀ o. Ilé ayọ̀ ilé ayọ̀ ilé ayọ̀. Sódà ká ṣe wàhálà ńlé ayé ká tún ṣe wàhálà bá bá dọ́run. Sódà ká máa wépo kiri ńlé ayé ká tún máa wá pẹtrólù bá bá dọ́run. Sódà kóoru máa mú ní ilé ayé ká tún máa móoru lọ́run. Èsì o. Àwọn tó kú nínú Ọlọ́run ni. Wọ́n bẹ lọ́dọ̀ Ọlọ́run níbi ìgbàlà gbé wà. Àwọn tó kú nínú Jésù yìí o. Wọ́n ń bẹ nínú ìfọkànbalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Níbi tí kò sẹ́kún mọ́. Níbi tí wọn kì í sọkún. Níbi tí wọn kì í.
máa ṣe alábìlẹ̀ Àmín. ẹ má ṣe ìtura sílẹ̀ Àmín. ẹ má ṣe tí wọ́n Àmín. dúpẹ́ orúkọ Jésù Kristi. Mo kí gbogbo wa ní orúkọ Jésù Kristi. Ọlọ́run olùtùnú á tù wá nínú. Bí ó tilẹ̀ jẹ́ pé a fẹ́ràn màmá, a lè bá wọn wọ bíi. Ó kàn rán wa létí pé ayé tá a wà yìí fún ìgbà díẹ̀ ni. Àdúrà mi ni pé ìgbẹ̀yìn gbogbo wa dáa. Ìgbàgbọ́ tí màmá fi sílẹ̀ àti bàbá nígbà ayé wọn, ẹ jẹ́ ká dìímú ká má gbàgbé. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló ń túyàn nínú. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni ó ń dúró tìyàn ní ìgbà tí ó bá dàbẹ̀ ni pé ibo ni màmá wà, ibo ni bàbá wà. Àdúrà mi ni pé Jésù Kristi yóò jẹ́ olùtùnú fún wa. Erùpẹ̀ fún erùpẹ̀, ekuru fún ekuru. Abiyamọ ti lọ èmo padà mọ́ o. Abiyamọ kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ pọ̀ mọ́. K'Ẹlẹ́dùmarè ó tẹ̀lé fún bàbára. Ìjọba sùn lọ. Ìjọba sùn lọ. Ìjọba sùn lọ. Ìjọba sùn lọ. Ọmọ àtàtà kò gbé mi. Ìjọba sùn lọ. 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 Ọmọ àtàtà kò gbé mi.